Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yin ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà tá a bá ti ń ju àwọn review bí eléyìí ẹ máa ní àǹfààní láti wò ó. Ẹ̀kẹ́ àmú wá fún yín ní ọjọ́ tí ò ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn fíìmù tó bá ní ìtumọ̀ tó bá lọ́gbọ́n lórí òun làwa máa mú wá lórí ìkànnì yìí. Osumare ní o, Osumare. Ronke, Odusanya, Feranmi, Yinka, Abeebi àti àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń sọ pé gbogbo ipòkípò tí a bá wà àárín la wà. Olówó ni àárín ló wà, olówó ni àárín ló wà, oríjẹ ni àárín ló wà, oríjẹ ni àárín ló wà. Ṣùgbọ́n ìdààmú tí ó délé bá wa tí ẹbí, ọmọ, ará, ọ̀rẹ́ yóò fi máa sá fún Ọlọ́run má jẹ́ kárí o. Nínú fíìmù yìí láti rí ìdààmú tó dé bá Ronke, Odusanya àti àwọn ọmọ tó bí tí ọmọ méjì fi fò sánlẹ̀ tán kú ní ìfọ̀nàfọ̀nsù. Ìkẹta náà tún ṣe bẹ́ẹ̀, òun náà tún gbọ̀run alákejì lọ látàrí wípé kí ni pé ìṣẹ́ ń bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, ìyà ń jẹ wọ́n lọ́tún àti lósì, wọn ò rọ́wọ́ yọ, kò sí bó ṣe jẹ́ ghetto tán gbé gan, wàhálà ìdààmú ni lọ́tún lósì, bí kan tọrọ kan tó jẹ ni àìsàn tó wá ń bá àwọn ọmọ fínra, bó ṣe ń báyà fínra ló ń bá àwọn ọmọ fínra. Tẹ́ ẹ bá tí wo fíìmù yìí, ẹ lọ sórí Yorùbá Plus lórí ìkànnì YouTube Yorùbá Plus, ìbẹ̀lẹ̀ tí máa rí sinimá yìí wò. Ẹ tẹ̀ síbẹ̀, Osumare Rainbow ó máa gbé jáde, new film ní latest ni ó sì ń gbóná fẹlifẹli. Ẹ lọ wò ó, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Ǹjẹ́ irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí kí lẹ rò wípé ó yẹ kí Ronke, Odusanya kó ṣe? Àwọn ọmọ tó wá ń tọ́jú Ronke, Odusanya àtàwọn yòókù nínú fámìlì tó jẹ́ wípé àwọn ló ń ṣe jíjẹ mímu tó tún ra oògùn tí ò sí bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan lọ́wọ́ wọn. Táwọn tún gbà mọ̀ràn rẹ̀ pé ó yá pickpocket lókù, ká máa gbégbá iṣẹ́ olè lókù. Ǹjẹ́ ẹ̀yin lè gba ọmọ yìí nímọ̀ràn pé kán ṣe irú iṣẹ́ yìí àti pé kí lẹ̀yin gangan rí sí? Apá kejì ó ń bọ̀ lójú ọ̀nà. Ẹ jẹ́ ká wo bí apá kìíní ṣe rí yìí, ẹ jẹ́ ká wo bó ṣe lọ. Abeebi àti kejì ẹ̀ nígbà tí wọ́n ṣe làkàkàrẹ́ láti rí pé àwọn náà gbìyànjú agbára wọn láti rí wípé wọ́n ran àwọn ẹgbẹ́ wọn lọ́wọ́ kó tó di wípé ẹ̀gbọ́n Abeebi ìyẹn náà tún jáde láyé látàrí iṣẹ́ tí wọ́n lọ ṣe pé wọ́n ń bá yàn nípọn mi. Ẹ wò ó, tẹ́ ẹ bá tí wò ó, ẹ lọ sórí ìkànnì Yorùbá Plus lórí YouTube, ibẹ̀ ló wà, ẹ tẹ̀ síbẹ̀, Osumare Rainbow ó máa gbé jáde. Bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé láti tẹ notification bell àti subscription button so that gbogbo ìgbà tá a bá ti ń ju àwọn sinimá, tá ń ju àwọn review bí eléyìí, ẹ máa láǹfààní láti wò àti láti comment. Ẹ ṣé púpọ̀, ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí Osumare ní fíìmù yìí Rainbow. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn jàǹkànjàǹkàn ló kópa níbẹ̀. Ẹ lọ sórí ìkànnì YouTube Yorùbá Plus, ẹ lọ wò níbẹ̀. Ẹ jẹ́ á padà wá sórí ibi kájọ sọ̀rọ̀, kájọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ kó tó di pé apá kejì jáde. Ẹ bá mi wo ní báàgì ìyá mọ́. Ẹ bá mi wo.